ìbà Olódùmarè ọba o. Sọ́gìrì làgìrì ọ̀kàkà tí kí mọ́ láyà mímọ́ nínú àwọn ọ̀run yàgbóyàjú Olódùmarè ọba mi tó ní gbogbo ipá tó ní gbogbo agbára ọ̀pá bídà tó ń sọ bí nírè olódù tó màre gbogbo ọpẹ́ rèé o gbogbo ìyìnbá tó fara tì bí òkè fúnni lánilání gbanigbani mọ́nimọ́ni ríniríni kẹ́nikẹ́ni yínníyínní tínítínní pọ́nípọ́ní abisore kọ̀ǹtì òbí rírí òyìn tìlí kábíyèsí rẹ̀ olúwa. Nítorí ìta gan la ṣe ń dúpẹ́ nítorí ìta la ṣe gbàlùtà àgbájọ nítorí ẹnjìnìà Adebowale Sunday Oyegunle. Akíọ ọmọ ọlọ́jọ́ bí ẹ kú oríire gbogbo ọpẹ́ pátápátá f'Elédùmarè ọba mi tó já ọ sí. Ọ̀pọ̀ tá a jọ bí ọmọ òdúró gba súná Elédùmarè ọba mi ló kó ẹyọ nínú gbogbo ewu pátá porogodo. Ó ṣé o Olódùmarè àti yí tọ̀tún àti yí tòsì níwájú adániwáyé àti gbé gbogbo ọpẹ́ f'Elédùmarè ọba mi nítorí ẹni ire tó ń ṣọjọ́ ìbí. Ẹnjìnìà Adebowale Sunday Oyegunle gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹta ọdún ọjọ́ tá a bí ọ sáyé ọjọ́ ológo ni ọjọ́ tó kún fún ire ọjọ́ tó kún fún àlùbáríkà. Ọdún kìíní lọ ọdún kẹwàá kọjá 20 ọdún lọ 30 ọdún kọjá 40 ọdún lọ 50 ọdún rèé o Olódùmarè ẹ ṣé àdúpẹ́ nítorí ẹni ire wa tó ń ṣọjọ́ ìbí lónìí ẹ ṣé tẹ́ ẹ pamọ́ gẹ́gẹ́ bí ẹyin ojú àdúpẹ́ o mẹsàáyà aláṣẹ àti olùdarí ìdá post engineering limited akíọkú ọjọ́ ìbí ẹ̀mí á ṣe púpọ̀. Olówó orí ọkọ̀ Olúwatósìn Oyegunle aya rere lọ́dẹ̀dẹ̀ ẹnjìnìà Adebowale Olúwatósìn Oyegunle wọ́n ní kí ọkú ọjọ́ ìbí. Bàbá Adékúnlé ayọ̀ Olódùmarè ọba mi kó kúnlé yín. Bàbá Olúwa ṣe mí lóore ire kàbìtì tójú owó rí ni kó máa jẹ́ tiyín ní gbogbo ọ̀nà yín pátá porogodo. Bàbá Olúwa ṣe mí láàánú àánú àtòfaratì bí òkè ni kó máa jẹ́ tiyín ní gbogbo ìgbà. Bàbá Olúwa ṣe mí lógo ògo yín kó la àgbáyé já ẹ ṣàmì kẹ́ ẹ pé tó àdúrà mi. Ẹnjìnìà Adebowale Sunday Oyegunle ṣẹlẹ̀ lọ́mọ ṣebí wọ́n lọ́mọ Ẹ̀gbá ọmọ Lísà ọmọ agbòǹgbò àkàlà ọmọ eríjogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé Ẹ̀gbá ọmọ adúró gbẹrú má dúró gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn. Kò sí tí wọ́n ń ṣe ní Mẹ́kà tí ẹ̀ kì í ṣe lẹ́gbàá lákè tiyín. Wọ́n mọmi sẹ́mísẹ́mì ní Mẹ́kà ẹ̀yìn mọmi odò Ògùn lẹ́gbàá lákè wọ́n gàràfà ní Mẹ́kà ẹ̀yìn gorí Olúmọ lẹ́gbàá tiyín. Wọ́n bí yín lákè ẹ̀gbó lẹ́nu bí jẹ́jẹ́ wọ́n bí yín ní gbàkúrà ẹ̀gbó lóhùn bí ọ̀jẹ̀. Ọmọ ọlọ́jọ́ bí ẹnjìnìà Adebowale Sunday Oyegunle pọ́n táyà rẹ̀ ní pé kí n sọ sí ọ létí ó ní ikú kórí ẹ kó sá àrùn kó má ṣe ru ẹ́ ọ̀fọ̀ kó má ṣe fọ dẹdẹrẹ ṣe bùgbé ó ní ire tójú owó rí ni kó máa jẹ́ ti yín ní gbogbo ọ̀nà. Ilẹ̀ Olúwatósìn aya rere lọ́dẹ̀dẹ̀ Oyegunle ọmọ wọn nílùú Ìjẹ̀ṣà mọ́dúwà pọnọdà iyán ló ń jẹ Ìjẹ̀ṣà ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀tẹ́ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ Ìjẹ̀ṣà òrìndì ìṣáná ilé lẹ́rú ọwá ti múná roko Ìjẹ̀ṣà ló sin tòlótòló ẹrú bàbá wọn ló sin pẹ́pẹ́yẹ ọmọ wa ọmọ ẹkùn ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ tiriwọ̀ mo kí ẹ aya rere ọmọ ọlọ́jọ́ bí ire ìlà oòrùn ire ìwọ̀ oòrùn ire gúúsù ire àríwá ni kó máa jẹ́ ti yín ní gbogbo ọ̀nà yín lórúkọ Elédùmarè ọba mi ẹ ti ṣọdún èyí náà kẹ́ ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú àlàáfíà.